ṣebí ìmọ̀ràn yẹ kí ẹ fi dódòdó mọ̀. bẹ́ẹ̀ni o. bẹ̀rẹ̀ ilimi ta'rifu al-haqqa min al-batil. báyẹn bá ń ṣe tí ọ̀dà ni báyà kọ̀ mọ́ kéwú ni ayé wa yí padà. àwọn èèyàn kéwú lé ní wọ́n gbọ́ Lárúbáwá wọ́n sì gbé wàrin wa wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sọ́lọ̀. Allah. wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ní o wọ́n ní because scientists lè proof àwọn nǹkan kan wípé ní tó jẹ́ kí nǹkan kan exist ni wípé reason báyìí ni pé tábà níta lọ́lọ́run wọ́n sì ń wọlé sínú Al-Qur'ani wọ́n sì ń wọlé sínú hadith. àwọn kan náà sì tọ́ bá ti wá lè bára rẹ láwùjọ yẹn bíra rẹ léèrè wípé mo ni mo já sí. torí pé yín tí wọ́n fi kọ́ wa ìta àgbọ́n mọ̀ ẹ́ rí i pé ìta àjọ gbọ́yé nígbà tá a kéré jù báyìí lọ ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé tafakkaru fi khalqillah wala tafakkaru fi sa'atillah. ronú nípa Ọlọ́run pẹ̀lú nǹkan dá má ronú nípa tìka lára rẹ o. bẹ́ẹ̀ni o kó o ní sẹ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan. làdísì ti gbé wáyé pé al-jama'atu rahma. tó o bá dájò kó ni tó o bá ti ń dábẹ́ làákàyọ̀ máa gbé àwọn kéde kan wá yóò máa rí sinmi ẹ̀kọ́ náà o. torí pé wọ́n ń gbé ọ̀rọ̀ yẹn wá ìsìn ṣe déédéé làákàyè tí làákàyọ̀ máa wò pé ẹ̀gbọ́n ní tí wọ́n sọ yìí mọ̀ ó mọ̀ wà rí ọmọ ìdòdòdò wọ́n ní ìtọ́lọ̀wò fi sí tí ò fi jọ já sí pé àwọn àjọ tẹ́ ń wọ lórí mídíà ní sinmi ní o ìjọ RMQK ẹ wá àmọ́ pé wọ́n ti ń bẹ́ẹ̀ ti pẹ́ ìjọ RMQK ẹ wo bí tí àwọn èèyàn kéwú dé àwọn èèyàn kan wọ́n gbà yí pé ìjọ yìí mùsùlùmí ni wọ́n mídíà ló wá jámà yìí pé àti wọ́n ti wá ti pẹ́ tó pé wọ́n sì náwó táàrà àwọn àfáà mẹ́ta ọ̀gá kí ni wọ́n wá dà rẹ̀ níwọ̀n tí ọgbọ́ kéwúyé ọwọ́ ajá sáàrin wọn wọ́n sì nàró wọ́n sì sọ pé bàbá wa ọkọ̀ ya ìlú ẹ̀sẹ̀ wọ́n náà sì kókó bàbá wa mọ́kítà ya ìlú ẹ̀sẹ̀ bàbá wa kásífà ya ìlú ẹ̀sẹ̀ ṣubú. kí ló ń fa ní kéwú tó wá ké rìsọ́ọ̀tì ilé kéwú tí mo ti kọ́ta orí ìdíyẹ̀dú ni lúgà bàlágà mọ́ntìkì tó bá ti jọba lẹ́mí èèyàn gbogbo ń ta kàkálẹ̀ yìí mọ̀ ní lóòótọ́ àmọ́ ìdímọ́ lọ́yẹ kéèyàn fi ṣe fún Islam. náà wù akọ bámú. láti lè gbọ́ náà wù yé bàlágà kó sí ní tábẹ́ fi ṣe tó o bá ti sọ̀fọ̀ tàwíìdì wàhálà ti wọlé tó ẹ̀. ayé rẹ bàjẹ́ nù. kájọ mọ́ gbọ́ yé láti gbà tó bá ti wà ní ìdádí tàwíìdì uluhiyya tàwíìdì rububiyya tàwíìdì asma'i wa sifat tó bá ti dàrú mọ́ ọmọ lọ́wọ́ wọ́n gbéra òkàyà ìlú wọlé fún àwa mùsùlùmí. ó kọ àlùjànnú. àwọn yẹn náà sì sọ pé ìmọ̀ ní ẹtẹsẹ̀ bẹ́ẹ̀ bá wọlé tó mọ̀ pé ìmọ̀ ni wọ́n proof. ìmọ̀ tó wá jẹ́ pé nàtíjà rẹ̀ ni wípé wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní aburú tí bá ń ṣe wá wọ́n ní kì í sọ lọ́wọ́. wọ́n ní torí pé òyìnbó tó dá mọ́tò sóyìnbó lè ba mọ́tò jẹ́ fún rẹ̀. wọ́n ní ọlọ́run tó dá wa wọ́n ní kò gbọdọ̀ jásí pé wàhálà tó wà nú ẹ̀ ọlọ́run ló gbé bá ọ wọ́n ní because ọlọ́run tó dá ọ sẹ́yìn tó bá máa gbé òun gbé wàhálà bá ọ ni kí ni oríṣi tó ń mú dá ọ. La ilaha illallah ẹ wò ó. eléyìí rẹ o bí ètò ìsọ̀rọ̀ kí lẹ́mi tiẹ̀ náà sọ èmi tiẹ̀ náà máa sọ pé ẹgbọ́n náà o. ìyá tó bí ọmọ rẹ̀. sódòdó kọ́ lọ́rọ̀ yìí. tí wọn náà bá gbà bẹ́ẹ̀ ni ṣebí mùsùlùmí lọ pera rẹ̀ ọgbọ́lọ́ngbọ́ ọ̀fin borí kí lọ wá dé rí òkè. omi rí òkè mùsùlùmí lọ pera rẹ̀ ọwọ́ afẹ́ gbé rí òkè lọ inna dina indallahi al-islam lakum dinukum waliyadin. kí kírísítẹ́nì ó lórí òkè. kírísítẹ́nì ó lórí òkè kìí sábúrú àmọ́ wa mùsùlùmí ìwọ náà wá ń ju ìjáàbù sínú báàgì. ọwọ́ agẹrí òkè lọ ọ̀ ń pe yá Allahu ọ̀ tún pe Jésù. àwọn àmọ́ yìí tó ń ṣe. nígbà tí mo wá sọ ní sèké wọn ní kì í sọ náà ní gbé bànújẹ́ bá wa kì í sọ náà ní kó sòrò sínú ayé wa wọn nítorí pé Ọlọ́run ní dá wa tán kó gbé dààmú wa ṣebí wọn náà ọ̀ ń dá òtù ẹ̀ ní gbé kọ̀bọ̀dọ̀ dọ́lọ̀ Ọlọ́run sì ní wàlá ìnsà àlítàhùn man khalaqa as-samawati wal arda la yaquluna Allah qul afara'aytum ma tad'una min dunillahi in yaradani Allahu bidurrin hal hunna kasifatu durrihi aw aradani birahmatin hal hunna mumsikatu rahmatihi
قل حسبي الله وعليه يتوكل المتوكلون. kí wọ́n láǹfà ní kéwú. kí wọ́n máa ní kéwú kí ni wọ́n jù àsílẹ̀ kéwú yóò sì sanwó lọ́fọ́. ọdún ṣe wà límọ̀. ọlọ́run ní gbogbo èèyàn ló dé mi ọlọ́run ọba mọ̀. wọ́n dá mi mọ́. ọlọ́run pé torí pé tẹ bá bí wọ́n lè rè pé wọ́n la yín sa alita mọ́lẹ́ khalaqo samawati wal arda la yaquluna Allah. ọlọ́run tẹ bá bí wọ́n lè rè talẹ́ bí lè rè pé ta ló dá sánmà. àwọn ọlọ́run ní. ẹnìkan ò ní sọ pé Amẹ́ríkà ni wọ́n ti rán rùn. bẹ́ẹ̀ni ọkọ̀ ní lọ sí pé Russia wọ́n ti rán. sáyẹ́ntìsì kan ò ní púrúfù ẹ̀ wípé London ni wọ́n ti rán òtò. bẹ́ẹ̀ni o kò sẹ́ni ó jí. la yaquluna Allah. ọlọ́wọ́ ni kul tọ́ba gbàgbọ́ lọ́wọ́ ni wọ́n sọ fún wọn pé kul afara'aytum ma tad'una min dunillahi. ọlọ́wọ́ ni bí wọ́n léèrè ntọ́ wa nígbàgbọ́ sí tọ́ nígbàgbọ́ sí yàtọ̀ sí mi ọlọ́run ẹni aradani Allahu bidurrin alihunna kasifatu durrihi. ọlọ́run ní tí mo bá fẹ́ gbé dànù bá ọ tálẹ́ni náà tó lè là ọ́ lọ́wọ́ mi. tó lè là ọ́ lọ́wọ́ mi tí bá fẹ́ kásì lọ́wọ́ bí ọ̀tá lónìí náà kájọ wọ́n mọ́ kàn ọ́. ẹlẹ́rìí rẹ o ẹ wo takdimu durri qabla rahma. ọlọ́run kọ́kọ́ gbé bànújẹ́ wá pé tí mo bá fẹ́ dà ọ́ làmú tí mo bá fẹ́ kó tìgbà sí gbogbo ọ tálẹ́tọ̀ ohun tó lè là ọ́. tálẹ́tọ̀ ohun àbígbà tí ń dá ọ tá ló bá ń dá ọ. ó wá ní aw aradani bi rahmati alihunna mumsikatu rahmatihi. ọlọ́run wá ní tí mo bá wá gbé oore rẹ̀ talẹ́ni náà tó fẹ́ dí mi lọ́wọ́. talẹ́ni tó fẹ́ dí mi lọ́wọ́. tí mo bá fẹ́ lọ nínú dààmú talẹ́ntọ̀ ohun tí ó sọ fún mi wípé mi ò ní ṣe. mi ò ní ṣe talólúwẹ̀. ọlọ́run wá ní kul hasbi Allahu alayhi yatawakkalul mutawakkiluna. ọlọ́run ní sọ fún wọn wípé ọlọ́run ni mo gbára lé eléyìí rẹ o. ẹni tó bá gbára lọ́lọ́run kò ní dérí òkè. kò ní dérí òkè. onírakẹ́ẹ̀dì lọ́wọ́ kó ti bàbá ìjáàbù. ọmọ bẹ́ẹ̀ ni tó mú ọ lérí òkè ní pé ìwọ́n náà gbà yí pé ọlọ́run yìí lẹ́lẹ̀ ó dà pé tirẹ̀ jù. bẹ́ẹ̀ni o bóyá ìṣòro kan tó ń kojú ọwọ́ wò pé láti jọ yìí. òkè tó bá wà lérí òkè tó ké mọ́ tó ké mọ́. tó ti wá ṣe tó fẹ́. bẹ́ẹ̀ni o. bí ọba ní ṣe kò ní ṣe. kò ní ṣe o. wọ́n sì gbé wa àwùjọ wa wọ́n sì ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé irun tá à ń kí wọ́n ní spirit là ń kí fún. wọ́n ní kì í sọ̀rọ̀ wọ́n ní because ọlọ́run yẹn proof ẹ̀ fáwọn sẹ́wọ̀n ọlọ́run. La ilaha illallah. wọ́n sì ń wọlé nínú ìsìlámù wa wọ́n sì ń jáde wọ́n ní spirit tá à ń kírun fún wọ́n ní ẹ̀dá wọ́n ní kì í sọ̀rọ̀ ní ń dá o ẹ̀dá mọ́ wọ́n ní màláìkà ní ń dá wọ́n láwọn àlejò mú ni. wọ́n ní because tó bá jẹ́ pé kì í ṣe màláìkà ní ń dá o ẹ̀dá wọ́n ní wáyé níjọ́ tọ́lọ́ ń fẹ́ gbé wá àyíwá fún anábìsí sálàm tó fi rán Jibrilu wáyé tọ́lọ́ wọn mọ̀ sọ wá àyí fún direct. wọ́n ní ọjọ́ jẹ́ sí pé agbára ọlọ́run ní àwọn sẹ́ka tó jẹ́ pé àwọn àlejò ló handle ẹ̀. fẹ́ni tó ké Kùránì tó rán lé kéwù. àwọn èèyàn sì ń kọ́mẹ̀ntì wípé ẹ̀yin àfà sí knowledge come and learn. Which knowledge? kí ló sọ wọ́n délé rí ibú ilé kéwú tí wọ́n ti parí ni. àwọn ìdí tí wọ́n ní ni. wọ́n ilé kéwú tí wọ́n bá ti ń gbógun tẹ̀sí tí wọ́n ti ń fẹnu yẹpẹrẹ súnà tí wọ́n ti ń ṣe ìkárò hadisi pé hadisi àwọn ọ̀gbà ti gbé rìsọ́ọ̀tì rẹ̀. tí obìnrin bí wọn. àwọn bàbá wa náà tí wọ́n máa ń wí fún wọn ni pé lílọ lọ ń lọ yìí ò mọ̀ sọ yìí mọ́ nínú o. ọlọ́run ni ó ti mọ́ o. lónìí àwọn èèyàn wá dìdò nínú lárúbáwá náà ni wọ́n ti wá sọnù ni wọ́n ti wá ń bira wọn léèrè yìí pé mọ́ni wọ́ọ̀lá pé ta ni ọlọ́run gan wọ́n sì ń dì náà náà lójú ara wọn pé láà. àgbọ́yé lárúbáwá ló dá wàhálà lẹ̀. ọlọ́run ò wá exist now. àgbọ́yé ni. fẹ́ni tó di dáwọ́ fún. ní ẹ̀mí rẹ tó ránṣẹ́ èyàn lè rẹ́ mi ṣẹ́ ń dọ́ mi ẹ̀mí rẹ wọ́n lè ránṣẹ́ ń dọ́ mi ọ̀ ní tí mọ̀ yẹn rí ẹ̀dọ́ máa sọ̀rọ̀ lórí fóònù ẹ̀mí ó sì ya fọ́tò bẹ́ẹ̀ tọ̀hún ṣe rí fún ọ níjọ́ tó ẹ bá sì pàdé bó ti rí náà lọ́dún. ṣé níjọ́ téèyàn wá di ọlájọ tó ní ọwá gbàjọ sátidé tẹ́mi rẹ sọ pé tó bá débẹ̀ yọ̀sán nígbà tó débẹ̀ sọ ọ̀sán ṣẹ̀bẹ́ ẹ̀mí tó fi rinlẹ̀ fún ọjọ́ kan wípé bí ẹnìkan ti rí nì tó pàdé rẹ̀ tó sì rí bẹ́ẹ̀ ọwọ́ adájọ́ èyàn lè má ti délùú kan rí ọkàn máa fíw rẹ̀ ẹ̀mí ó sì máa sọ fún ọ pé bílù yẹn ṣe rí nì tẹ́ bá fẹ́ wọ bẹ̀ bó ti rí nì níjọ́ tó o bá sì wọ bẹ̀ ọ sì rí pé káì bí mo ti rò fún ní náà bọ́ bá wá gbára lẹ́mìí yẹn sẹ́mi ẹ̀mí tó sọ fún ọ pé bíbọ̀ tó ń bọ̀ ṣàbùjá sí bí mẹ́ta má lẹ̀mí rẹ tó wá jẹ́ ọsí dẹ́gà
ẹ̀mí tọ́lọ́ ní kò ní pè yín lọ bí ire ju bí aburú lọ ẹ̀mí yẹn làwọn èèyàn wá fi ń jẹ ẹ̀sìn lógún. wọ́n fi jẹ́sìn lógún o wọ́n fi jẹ́sìn lóde àwọn èèyàn kánrin. bọ́ ọba túnra káyì rẹ lẹ̀ yóò ṣe ọlọ́fọ́. bíra rẹ ibi tó bá ti jẹ́ ọ sí eré Facebook mo ti sun yín àbí ilé ńlá. tẹ́ ẹ bá ti rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ lórí Facebook lórí TikTok ọba ti kàn wọ́n. àti ìkú láyé tó fi bá nǹkan jẹ́ débi tó bá jẹ́ dé bó lọ́jọ́ àwọn èèyàn rán mọ́ wọn lọ yunifásitì wọ́n rán wọn lọ lè kéwú pé ọmọ mi ò ilé kéwú tí ń lọ yìí o kó lè bá àgbà mi níwájú Ọlọ́run àwọn ọmọ yẹn sì darí pẹ̀lú ìròrí wípé bàbá kọ̀mọ̀sọ́lọ̀ La ilaha illallah. tẹ́bi di gbàdàgbà tó ń lọ bí sàádà wọ́n dáwó. Wọ́n tó jẹ gbèsè. èyí tó kọ́ takú èyí tí ọ̀tá kú ó débẹ̀ lóru. lọmọ tẹ sí sàádà yìí sowó ẹbí lóko. ọmọ tẹ eléyìí rẹ o ló fi jẹ́ ọjà sí pé Allahu Akbar tẹ́ ẹ bá ti wá.